mi ò ń disrespect àgbàlagbà. Mi ò kí ń disrespect àgbàlagbà. Èmi wọ́n kọ́ mi lé mo dẹ̀ gbé kọ́. Back to you small girl. Ó débi báyìí ó ṣẹ́nu gbọ̀rọ̀ gidi bíi lálásẹ̀pọ̀. Ó ní pé kílódé tí mò ń ṣe kí ẹ. Ṣé mọ́mì ẹni wọ̀ kú ẹni àbí wọ́n kú ẹ ìwọ ló fẹ́ gbẹ̀kọ́? Why are you looking at me? Do you want to eat me alive? Why are you looking at me? Wait till they worry this one. Who is Mommy, this one? she's looking at me. Ngba, kílé tó yín wọ ọmọ mi bẹ́yìn, are you okay? What's the meaning of that nonsense? Ó débi báyìí náà ò lè kíyàn, ó ṣẹ́nu gbọ̀ngbọ̀n òṣì. Ta ló fún ẹ nígò tó gbé sójú? Nonsense. Bá ti lo wig báyìí ẹ̀ ní kí n máa àwọn ẹgbẹ́ yín mọ́. Ma, mi mọ̀ pé wọ́n tún máa ń kéèyàn ní bus stop. Ẹ má bínú. But ẹ sọ̀rọ̀ kan sìn tí ó múnú mi bàjẹ́. Ẹni kí ló dé tí mo ṣe kí nígbà tí ọmọ yín dé ìgbà ṣe kí ni. First person, ṣé rí mi fẹ́ disrespect yín o? Don't play. Ma, bí mo ṣe wà mi ò ń disrespect àgbàlagbà. Mi ò kí ń disrespect àgbàlagbà. Èmi wọ́n kọ́ mi lé mo dẹ̀ gbé kọ́. Torí mo silent yẹn ò mí pé mo gọ̀. I'm wise. Mo wise gan. On silent mode, but beast ni mi. You get wish. Ó tún bẹ́ẹ̀ pé bí kan bí ó gbà lẹ́fẹ̀ẹ́ ni màá bá yín wá jáde. Tó ti bá fẹ́ disrespect yín sí mo lè ní pé ẹ gbádùn. Ó mọ̀ pé ojú orí yẹn pọ̀ mi lè disrespect yín. Ìfàsí mi mọ̀ gbà mí. Ẹ ṣọ́ra yín mà, mo fún yín warning. Back to you small girl. Ó débi báyìí ó ṣẹ́nu gbọ̀rọ̀ gidi bíi lálásẹ̀pọ̀. Ó ní pé kílódé tí mò ń ṣe kí ẹ. Ṣé mọ́mì ẹni wọ̀ kú ẹni àbí wọ́n kú ẹ ìwọ ló fẹ́ gbẹ̀kọ́? Sori tó bá wá kú ẹ èmi á fún ẹ kọ́. Ṣé torí mo ti ń bẹ̀rẹ̀ ń ṣe rọ̀bọ̀dé bébí báyìí àbí tó bá ọmọ ajẹbọ́tà ní báyìí ló ń bá mi sọ̀rọ̀ wèrè wá? Ṣé wọ́n mi ẹ má bínú ọmọ yìí mo fẹ́ nà ọmọ yìí mo fẹ́ bá wí ẹ má bínú. Lẹ́yìn pé mọ́mì ẹ̀ sì òun wí ìbẹ̀ fún mọ́mì ẹ̀ ló fara kóyà ẹ̀ ṣé èmi á na ọmọ yìí máa kọ. Which kind of sense be that? Ìwọ burú báwo rí he? Are you okay? Me am I okay? Una mind no go touch ground.